ní ọjọ́ Thursday ọjọ́ 11 oṣù December Sultan Sokoto ó jáde ó sọ̀rọ̀ Daily Post gbé níbi tó ti sọ wípé òfin Sharia o kò mú Kristẹni o káwọn Kristẹni lọ fọkàn balẹ̀ òfin Sharia ọ̀kan wọn lè lu òfin Sharia fún wọn. Àwọn nǹkan tí mo fẹ́ sọ lábẹ́ ọ̀rọ̀ yìí bí Daily Post ṣe gbé gẹ́gẹ́ bí ẹ̀rí. Ǹjẹ́ a nígbàgbọ́ nínú ọ̀rọ̀ Sultan Sokoto? Ìbéèrè ni o, mi ní kẹ́ ẹ má nígbàgbọ́ nú ẹ o. Sultan Sokoto sọ̀rọ̀ yìí nítorí pé àwọn òyìnbó aláwọ̀ funfun US ti ń dá sí ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìbéèrè mi ni pé ìkà làwọn ènìyàn pàápàá jùlọ àwọn aráabí. Níbo ni Sultan Sokoto wà látijọ́ tí wọ́n ti ń pariwo ìṣekúpani ìpànìyàn pàápàá jùlọ tí wọ́n ti ń fa ọ̀rọ̀ wàhálà Sharia? Aláwọn ọmọ àlè kan náà, àwọn ọmọ ìrankíran nínú Yorùbá tí làákàyè wọn ò sọ fún wọn wípé ọ̀tọ̀ ní ẹ̀sìn, ọ̀tọ̀ ní mímọ̀ Ọlọ́run, ọ̀tọ̀ lòfin Sharia. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí tá a gbé kinní ìkan orí tí wàhálà wa pọ̀, ìwà bí Ọlọ́run ò sí lọ́wọ́ wa. Àwọn tẹ́ ń pè ní kèfèrí ẹlẹ́ṣẹ̀ wọ́n sàn jù yín lọ. Nígbà tí Sultan jáde, ìdí tí mo fi sọ wípé àwọn ènìyàn níkà ni wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ Sharia yìí tẹ́lẹ̀ ń pààyàn lábẹ́ Sharia ọ̀hún. Táwọn báńdíìtì bá máa pààyàn, gbogbo wa là ń rí fídíò. Kì í ṣe pé nìkan ń sọ débi pé sọ pé nìkan ń bẹ̀sìn jẹ́. Eléyìí ò sí fún láti bẹ̀sìn jẹ́. Mo lórúkọ mùsùlùmí, àbẹ̀sìn jẹ́. Bí wọ́n bá ń fi Sharia para wọn nílùú wọn lọ́hùn, kò mọ̀ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. Ìtẹ́mọ̀ jẹ́ ló máa yọ wọn. Èwo ni tilẹ̀ Yorùbá? Èwo ni tẹni ẹlẹ́ni ẹlẹ́sìn míì? Àbí ṣé ò sí àpẹẹrẹ pé wọ́n lọ pààyàn ní ṣọ́ọ̀ṣì ni? Allahu Akbar là ń gbọ́ tí wọ́n ń pariwo. Àwọn báńdíìtì bí wọ́n ṣe ń fọkàn mọ́yàn lórí, bí wọ́n ń dùnyàn báyìí, àwọn yòókù ọmọ ṣe Allahu Akbar, àwọn tó ń gbé fídíò ọmọ ṣe Allahu Akbar. Tẹ́ ẹ bá nígbàgbọ́ nínú ọ̀rọ̀ tí Sultan Sokoto sọ yìí pé Sharia ò sí fún Kristẹni o, kò lè kàn wọ́n o, ẹ bá ń kọ sábẹ́ comment section. Ìyẹn ni why tó jẹ́ dandan ni ká lo òfin Sharia nígbà tí òfin orílẹ̀-èdè ti wà. Ṣé ẹ̀sìn kan ló wà lórílẹ̀-èdè yìí ni? Mo sọ nínú àwọn ètò mi kan wípé táwọn ẹlẹ́sìn yòókù náà bá ní wọ́n fẹ́ ṣe òfin tí Sharia bá fi fẹsẹ̀ múlẹ̀, wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣe àtẹ̀sẹ̀ àbáláyé ni àti Kristẹni, torí pé ọmọ orílẹ̀-èdè kan ṣoṣo. Tẹ́ ẹ bá dẹ̀ sí nígbàgbọ́ pé wọ́n Nàìjíríà ni wá, wọ́n òfin ló yẹ ká máa lò. Ìtumọ̀ wípé àwọn arábí sọ fún wa pé a kì í ṣe wọ́n Nàìjíríà tí wọ́n bá ṣe yín insist lórí òfin Sharia. Ẹ̀sìn kan ò lè borí ẹ̀sìn kan. Kò sí bọ́bọ̀ ṣe sorí tí ò yẹ kínàkínà ò sorí bẹ́ẹ̀. Òótọ́ ọ̀rọ̀ kúkú ṣòro sọ. Ẹlòmíì ní ìsìn tó yẹ pé oníwà bí pátápátá ni kìkìdá aláwàdí àti tẹ̀síbíù tó gùn nìkan lẹ̀ ń rí tẹ́ fi mọ̀ lẹ́lẹ́sìn mùsùlùmí. Ìwà rẹ̀ òjọ́ ti yàn. Wọ́n pọ̀ dáadáa, àwọn ni wọ́n máa ń gbé kan rí. Iṣẹ́ tọ́lọ́hun rán wọn ni wọ́n ń jẹ́. Ọlọ́run ò ní ever sọ wípé kẹ́ ẹ máa pààyàn. Bẹ́ẹ̀ bá ní Quran sọ wípé kẹ́ ẹ ṣe jihad, a jẹ́ pé Quran ló sọ bẹ́ẹ̀, kì í ṣe Ọlọ́run. Ọlọ́run ẹlẹ́dàá gbogbo ayé yóò ṣe máa ní kẹ́ ẹ máa pẹ̀dá òun. Ṣé bóun náà ló ní kòkòrò tí ìwọ kò lè dá? Má pa á.
pẹ́sẹ̀ kúrò lórí ẹ̀ má pa á. Ẹ wá wo kòkòrò sí ẹ̀mí ènìyàn tí wọ́n ń pa ènìyàn tí wọ́n ń ṣe Allahu Akbar. Ṣé ẹ̀yin fúnra yín tẹ́ wá gbófin Sharia dání torí àwọn báńdíìtì òfin Sharia náà bọ́ sí abẹ́ ẹ̀ sì rí nǹkan kan wí látijọ́ yìí Sultan Sokoto. Sharia yẹn ló mú láyà yín. Ẹ lè sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń pa. Ẹ sọ̀rọ̀ nípa killings tó ń lọ káàkiri. Mò ń bọ̀, ẹ̀yin mùsùlùmí Yorùbá tá a bá létí ẹ jẹ́ ká gbọ́. Lábẹ́ Sharia yìí nọ́mbà wá ẹ kọ́kọ́ mọ̀ wípé àwọn Fúlàní wọn ò rí bí ẹlẹ́sìn mùsùlùmí gidi o, kèfèrí sì nìyẹn o. Ṣùgbọ́n ẹ jẹ́ ń já yín tán. Lábẹ́ Sharia tẹ́ ń fẹ́ kẹ́ ẹ fi dandan gbà yìí, táwọn kan ti ń lọ gbowó lórí ẹ̀ tí wọ́n ń campaign Sharia nílẹ̀ Yorùbá ń bí, wọ́n ní àjẹ́ńdà tó yàtọ̀ sọ́rọ̀ ẹ̀sìn. Nínú ìtàn ẹ mọ bí ìran wọn ṣe jẹ́, ṣùgbọ́n wọ́n máa wábi tán máa settle down sí. Tí ó bá jẹ́ òjò tó rọ̀ tó pàlàpà tó fi dààmú gùn fewúrẹ́ tó wá kọ́yẹlé pọ̀ má díẹ̀, ṣé kò yẹ kó rí wá ó pé? Nígbà tẹ́ bá tí Sultan Sokoto bá dúró sórí Sharia, ó di dandan bí tí èdè ò bá ti yédè tí òfin kan ṣoṣo ò ti lè ṣiṣẹ́, ẹ lọ ní kọ́ńtírì tí yín nìyẹn. Tó bá jófin tẹ́ ẹ nígbàgbọ́, torí tẹ́ ẹ sọ fún wa ni pé ẹ nígbàgbọ́ nínú constitution ti Nàìjíríà. Ìtumọ̀ ẹ̀ nìyẹn o. Tẹ́ ẹ bá ṣì insist pé wọ́n gbọ́dọ̀ máa lo Sharia law láwọn ibì kan tí ìṣe ẹ̀sìn kan ṣoṣo ló wà. Níbi tí ìran kan bá ti nígbàgbọ́ nínú nǹkan kan tí àwọn yòókù ò nígbàgbọ́ ń bẹ̀, ó sàn kó ní kálukú wà láyé ààrẹ. Ẹ lọ ní kọ́ńtírì tí yín náà. Ẹ̀yin fẹ́, àwọn kan ò fẹ́. Ṣé gbogbo mùsùlùmí ló fẹ́ Sharia ni? Ẹ wàá sọ fún mùsùlùmí yẹn tí nǹkan kan bá ṣẹlẹ̀ wípé Sharia law tí ò sì fẹ́ràn Sharia, ó dàbí pé eléyìí máa le jù o, eléyìí máa le jù. To be sincere, orílẹ̀-èdè yìí àti àwọn ọ̀ràn tó wà bẹ́ẹ̀ ò ronú bákan náà. Wọn ò ní àṣà kan náà, wọn ò ní àfojúsùn kan náà, wọn ò ní èdè kan náà. Kí ló pa wá pọ̀? Constitution. Then why tí rònú ẹ̀yin kan wá ń sọ wípé constitution yẹn o rárá o ẹ̀yin ò lè lò. Ó túmọ̀ sí wípé tọ́lọ́pàá bá gbé èèyàn, ọlọ́pàá orílẹ̀-èdè bá gbé èèyàn lórí ẹ̀sùn kan, constitution ti Nàìjíríà sọ pé ẹni yẹn ẹ lọ fún ní fine 200,000. Ó mì pé àwọn Sharia tó lè tún gbé tó bá jẹ́ mùsùlùmí tí wọ́n sì sọ pé ẹ lọ pa. Ẹ jọ̀ọ́, kí ni àǹfààní constitution torílẹ̀-èdè yìí wá ní? Orílẹ̀-èdè lọ́lọ́pàá tiẹ̀, ó ní sójà tiẹ̀ láti gbófinró ìyẹn constitution wa, láti rí wípé bí wọ́n ṣe ṣòfin yẹn o bẹ́ẹ̀ la ṣe ń lò. Definitely Sharia náà máa ní ọlọ́pàá tiẹ̀, yóò lò lógun tiẹ̀ nínú orílẹ̀-èdè kan náà, torí ibi tí òfin bá ti wà dandan nìkan ní agbófinró. Dandan nìkan lágbófinró tó máa gbé òfin yẹn ró. Then what are we saying? Kí ló dé tá a lajú gẹ́gẹ́ bí ẹni tó kàwé, gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó giant tí gbogbo ayé ń wò níbi tá a bá dé yìí náà? Ṣé ẹ mọ̀ wípé ìlú tí ẹ̀sìn bá ti ń ní problem, wọn à lè tẹ̀síwájú? Torí pé ẹ̀sìn yẹn àtàwọn tó wà lábẹ́ ẹ̀sìn yẹn ni wọ́n máa focus. Àsìkò tó yẹ kán fi ṣiṣẹ́, wọ́n á lọ mọ́ sọ náà lẹ́nu. Ẹlòmíì ò níṣẹ́ mọ́, kò níṣẹ́ kankan, kò sí ti ń tà. A ní àfáà lòun, òun ń dáyàn lóhùn. Ṣé bẹ́ẹ̀ ló ṣe wà nínú ìwé mímọ́ ti mùsùlùmí? Bẹ́ẹ̀ náà làwọn pásítọ̀ mi, wọn à níṣẹ́ mọ́, wọ́n á máa lo ẹ̀mí rọ́kiri ẹsẹ̀ títì. Wọ́n á máa dá wọn tó ń lọ bí iṣẹ́ tiwọn dúró nítorí àtijẹ tiwọn.
bẹ́ẹ̀ lọ́lọ́run gbé agbára yẹn lé ń lọ́wọ́ ní bandit ń pa àwọn ènìyàn lágbára yẹn ò sọ fún yín kó sọ fún wa pé solution báyìí ní ká ṣe ẹ̀dẹ̀ máa condemn ẹ̀sìn ara yín ẹ̀yin tẹ̀ ń ṣẹ̀sìn yẹn gangan ẹlẹ́sìn ló pọ̀ nù yín ìlú tí ẹ̀sìn tó bá ti gborí tí wọ́n ti kó ẹ̀sìn sọ́kàn ju Ọlọ́run lọ wọn kì í ní dàgbàsókè. Number one, kí ni ẹ̀sìn tí ẹ ń sọ yìí yàtọ̀ fún ká gbàdúrà ká mọ́ lọ kọ̀ọ̀kan kí ọkàn wa mọ́ sí ọmọ làkejì ká dẹ̀ ṣiṣẹ́ bó ṣe yẹ ká ṣiṣẹ́ tá a bá fẹ́ràn ara wa àwọn tó wà lórí ìjọba ìwọ̀nba ni wọ́n máa kówó ìlú máa lé ní wọn ò ní kó ìyókù wọn ò fi ṣaráàlú láǹfààní nílé ìtẹ́ fi ń kó tán allegedly torí traces àwọn nǹkan tẹ́ láwọn ń ṣe náà àbí gbogbo wọn náà ní ẹ̀ sì ń ṣẹ̀sìn gbogbo wọn ní faramọ́ Sharia ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló faramọ́ Sharia o ṣé ẹ mọ̀ pé ó fi Sharia ní ìsìn kò fẹ́ dájú pé kò fẹ́ lọ́wọ́ òṣèlú nínú òfin Sharia nù Quran àtòfin Sharia táwọn olóṣèlú ó máa lò tàbí tí wọ́n ń lò ẹ sọ fún mi mélòó lolóṣèlú tí Sharia ti mú pàápàá jùlọ ní Zamfara ṣáàrí gómìnà wọn tó kówó jáàrí òṣìṣẹ́ ìjọba wọn mélòó lẹ gbọ́ nù ròyìn ní Kano ní Kaduna ní gbogbo ibi tí wọ́n bá ti ní ilẹ̀ Haúsá Fúlàní tí wọ́n láwọn ti ń ṣe Sharia ẹ sọ fún mi àwọn wo ni wọ́n ń gé lápá gé lẹ́sẹ̀ àwọn wo ni wọ́n ń rán lẹ́wọ̀n àwọn wo ni wọ́n mú ẹni ó jí mílíkì ẹni ó jí rẹsì Sharia yẹn làwọn ọmọ àlè Yorùbá kan wá fẹ́ gbé wá bí wọn ò ráwọn tó bayé wọn jẹ́ tán dìbò yàn tán bayé wọn jẹ́ wọn ò rí Sharia fi gbé wọn àwọn ológun àtàwọn ọlọ́pàá tí Sharia lọ máa ní láwọn tí wọ́n mọ àrẹ́sì èèyàn fún Sharia lọ bí bandit ṣe ń bẹ̀rẹ̀ nù wọn kò mọ̀ ní ẹ lọ́wọ́ àbí ọ̀ṣáàdì ṣàgbófinró láì níbọn bọ́lọ́dẹ kan bá dẹ̀ nílẹ̀ Yorùbá ń bí bọ́lọ́dẹ kan bá gbébọn ìdání tó ń lọ pẹran ní oko tí ẹ̀ bá dẹ́yìn kí la wá ń sọ àwọn ọ̀sọ̀rọ̀ nípa kórílẹ̀-èdè ó pín ṣùgbọ́n tí ò bá nígbàgbọ́ nínú òfin orílẹ̀-èdè ti Nàìjíríà tó yẹ pé constitution ẹyọ kan ṣoṣo ló yẹ ká máa lò kó lọ ní orílẹ̀-èdè tiẹ̀ kó lọ lo òfin tán nígbàgbọ́ nínú ẹ̀ ẹ lè fọ́ọ̀sì òfin Sharia láti ibi tẹ́ ẹ ti nígbàgbọ́ nínú ẹ̀ jù wá sí orílẹ̀-èdè wá sí ilẹ̀ Yorùbá tàbí ìlú mi ọkàn kìrìsìtẹ́nì kọ̀ọ̀kan kìrìsìtẹ́nì kì í ṣe gbogbo mùsùlùmí ló fẹ́ ẹ kọ́kọ́ gbàgbé ọ̀rọ̀ kìrìsìtẹ́nì ṣé gbogbo mùsùlùmí ló fẹ́ Sharia dẹ́yìn kí là ń ṣe kí ni Sharia fẹ́ fi ran ẹkọ́nọ́mì wa lọ́wọ́ ìfẹ́ wo ni Sharia fẹ́ mú wá sáàrin wa torí ìfẹ́ la kọ́kọ́ nílò àti bẹ̀rù Ọlọ́run tí bẹ̀rù Ọlọ́run bá wà nínú Sharia wọ́n á máa dúyàn lọ́bẹ̀ wọ́n á máa géèyàn lórí wọ́n á máa fọ́ nǹkan mọ́ọ̀yàn wọ́n á máa rìn wọ́n á máa ṣègbá wọ́n á máa ṣàwo wọ́n á dẹ̀ máa pariwo orúkọ Ọlọ́run sí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwa mùsùlùmí àtìrẹ́ni tí ó gbé Sharia dání tó ń pariwo pé Sharia ni o kó sì jáde kó sọ̀rọ̀ nípa killings tó ń lọ ó kàn jẹ́ pé ńgbà tí Sultan Sokoto máa sọ̀rọ̀ ọ̀rọ̀ Sharia náà sọ kí la ṣe gan kí lórílẹ̀‐èdè yìí ṣe kí ló dé tẹ́ ẹ fẹ́ bàjẹ́ tán pátápátá níbo lórílẹ̀‐èdè kan ti ń lo òfin méjì àwọn èèyàn ti ń sọ̀rọ̀ lórí ẹ̀sìn Islam ẹ̀yìn yìí ilẹ̀ ń bàjẹ́ wọ́n ti sọ pé kí ló dé tí wàhálà pọ̀ tó báyìí náà àwọn Saudi gan wàhálà àwọn ò pọ̀ tó báyìí àfa àgbà ní Gumi bó gbogbo ohun tó ń sọ nípa àwọn báńdíìtì abẹ́sìn Islam náà ni ó lẹ́tọ̀ọ́ ní ń jà fún wọ́n ń jà fẹ́tọ̀ wọ́n ń dárúkọ ẹni tí wọ́n gbàgbọ́ pé Ọlọ́run nígbà tí wọ́n ń pa ènìyàn ẹ wo ìrònú ẹ wo reason torí Ọlọ́run ta ló máa wa ọkọ̀ orílẹ̀-èdè yìí kúrò lójú agbami tàbí nísàlẹ̀ omi ta ni yóò fà á gòkè ó sàn kí Sultan Sokoto kàn mọ̀ wípé
gbogbo èèyàn kọ́ ló gbogbo mùsùlùmí kọ́ ló fẹ́ràn ní tá à ń sọ yìí. ẹ má sọ̀rọ̀ Sharia mọ́. This is Nigeria with a single constitution. What makes your religion different from others? Ṣé religion kan superior jù kan ni? Ṣé bí belief ni ìgbàgbọ́ ni? Belief tí ẹ yàtọ̀ sí tèmi, tèmi yàtọ̀ sí tiẹ̀, ó ṣe fi mí lẹ̀ pẹ̀lú tèmi. Kí ló dé tẹ̀ ń fi Sharia ní àwọn èèyàn lára nínú orílẹ̀-èdè yìí? Sharia ní bẹ̀rẹ̀ ogun àwọn bandit. Láìpẹ́ àwọn tí wọ́n pera wọn lọ́lọ́pàá Sharia, àwọn náà máa arrest èèyàn. Ọlọ́pàá orílẹ̀-èdè náà máa arrest èèyàn. Does it make sense? Ṣùgbọ́n àwọn kan ní ìsìn tán gba ìsìn sódì, àwọn kan tí ò ní làákàyè èbú ni wọ́n mọ̀ bú báyìí, torí pé n tó fi ojú tó fi yẹ kán ríran, ọpọlọ tó yẹ kán fi mọ the right thing, pé ayé ti yí padà sí bó ṣe wà látijọ́. We cannot continue doing the same thing the same way. There are some things we supposed to remove from our culture, from the religions, from our system. They are outdated already. They are not giving us progress. They are affecting us. And somebody sit down somewhere telling us we must continue doing the same thing the same way for how many decades? To God. Ṣé yẹ kó orílẹ̀-èdè kan kó ní òfin ọ̀tọ̀ọ̀tọ̀? Ṣófin Sharia máa mú ìrẹ́pọ̀ wá? Òfin kan ṣoṣo tó lè mú ìrẹ́pọ̀ wá fún wa, tó lè mú wa dàgbàsókè ní òfin orílẹ̀-èdè. Sultan, support our constitution. Don't divide Nigeria in this way. Kẹ́ máa sọ̀rọ̀ nípa Sharia sá. Not only Islamic religions ló wà. No. Àìmọye àwọn countries tí wọ́n ní different religions. They are doing well. They are doing good. Àwọn kò tiẹ̀ lẹ́sìn rárá. They have in their mind that they have their gods. They are serving their God with their heart. They don't have any religions and they are progressing. We are progressing in banditry, hoodlums, thugs, irrelevancy. We are progressing in nepotism politics. Òṣèlú bọ̀ pa bọ̀ òbú lẹ́sẹ̀, and there is Sharia. Anyway, ẹ̀yin ìjọba wa àníyé máa béèrè wípé báwo ni ti Gumi ṣe jẹ́ o, tí ọwọ́ ò ṣe tí tẹ Gumi. Kí ni Gumi ń ṣe fún ìjọba yàtọ̀ fún pé ó negotiate fún àwọn bandit? Bandit ò ṣe negotiate fún mọ́ o, ẹ̀yin ìjọba wa abẹ́yìn ni o. Ẹ ṣe ni iná fún iná. Ẹ̀mí ń bọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n tún ń attack ni. Nígbà wo la fẹ́ bọ́ ń bẹ̀? Ètò yẹ ká rò ká bọ́ ń bẹ̀. Ọ̀rọ̀ òfin míì, ọ̀rọ̀ òfin ẹ̀sìn ní a tún bá wa gbé dání. Ẹ̀yin tí ẹ̀ ń pariwo Sharia nílẹ̀ Yorùbá, Ọlọ́run ò rán yín níṣẹ́ o. Ọlọ́run ò rán yín níṣẹ́ kẹ́ máa gbẹ̀mí èèyàn. Nobody is condemning any religion. Ṣùgbọ́n òfin yẹn àti ìrólówó tó mú, àti ìrí gómìnà tó mú, àti ìrí èèyàn pàtàkì tó mú. Ṣé òfin yẹn wà faithful? Tó bá wà faithful, tẹ́ ní kò affect ẹ̀sìn mi. Kí ni àwọn bandit tí wọ́n ń ṣe Allahu Akbar tí wọ́n sọ wípé àwọn ń jà fún Sharia, kí ni wọ́n lọ ṣe ní church?
ọmọ tí wọ́n ní ó wú wọn lórí platform school tí wọ́n pa, chọ́ọ̀chì Ọ̀wọ̀, chọ́ọ̀chì Kwara, ẹ̀dẹ̀ ní kò mú Christian. ẹ mọ iye ẹlẹ́sìn àbáláyé tó ti bógun bandit lọ. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa o lórí ìkànnì wa, ìlú tí ó ní different ọlọ́pàá as a country, as a nation, Sharia law police and military, Nigeria police and military. So make sense. Ṣéun Agboola lórúkọ tèmi, Chief Kúkẹ́, wọn nànú lè kí wa Aláròyé, ààrẹ àfìlè jagun ọ̀rọ̀, bàbá Káráfúyẹ́ tí jẹ́ jùgbà máa sàn. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa, ọlọ́run á bá wa tó.